tàná ìgbàlódé ṣàǹtà ọmọ bàbá ìdẹ́kiri fún. Àdítorí ìta mo ṣe dé lórí lóní o. Mi wọ́n tún láyé bí kẹ́ o. Àbí kẹ́ ṣe bí wọ́n ló ń pè wọ́n. Àdí ṣe bí wọ́n ló ń pè wọ́n. Ìyàwó Àdìsá dàbí ló ń wọ́n ní òun ké sí lọ. Mo ní congratulations. Èso ní àyàn lọ́wọ́ ògùn ní Túyìká bí kẹ́ mo mọ́lé bàbá rẹ̀ gẹ́gẹ́. Ìgbàjà ní ṣe ní àwọn bàbá tó bí ọlọ́mọ àníṣe wọn ní ìsọ̀bẹ̀ yẹn ni. Oko nílé oní ẹ̀sẹ̀ òun máa jẹ̀rí ọ̀rọ̀ yọ. Àjísọ́lá ọmọọba kẹ́lẹ́ ojú ògùn àrákẹ́ndẹ́ gúlúwú ọba Ìgbàjà. Ojú ló ṣe méjì àwòrán kedere. Ẹsẹ̀ ló ṣe méjì ìyá ẹ̀ náà bí bàjí bá ṣe méjì ìyájọ́ kó lórí ẹ̀ ní téńté. Ọmọ àjọ wúyọ̀ ọkọ lẹ́nu ọgbàgbà mọ́kò rí. Ọgbàgbà mọ́kò rí. Ọgbàgbà mọ́kò rí nígbàjà. Ọmọ Àjísọ́lá wo ni òun wọ̀ lọ́yọ̀ mi ò kó yálà kẹ́lá mi ló wọ̀ ni òun ké sí lọ́wọ́. Eléṣe nìyàn máa jẹ̀bi ọ̀rọ̀ yọ̀. Kò mọ̀ pé mo gbọ́ ọmọ àbíyí jẹ lẹ́ńkẹ́. Ẹyẹ lérè ṣe lókòsùn ló kárí. Àdàbálẹ̀ bàbá tẹ̀yìn lókòsùn ló káyà. Ẹyẹ lérè ṣe lókòsùn ṣẹ̀ṣẹ̀ tó dáta ọgbà sí. Sọ́fì mọ̀ pé yẹlé sókè àbí òṣòkè níyà àwọn bàbá tó bí ọlọ́mọ. Àríkẹ́ ìyàwó Àdìsá. Àdìsá òun àbí